lónìí ó ní ìdájọ́ Abdulrahman tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó kun Yétúndé Lawal ó kun wẹ́lẹ́wẹ́lẹ́ nílùú Ìlọrin òní yóò máa wáyé o òní yìí gan tí ń ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 21 oṣù keje ọdún 2025 òní ilé ẹjọ́ yóò máa gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn ìpànìyàn tí ọkùnrin kan Abdulrahman Bello tó máa ń jẹ́ nílùú Ìlọrin adájọ́ Christiana Ajayi òní yóò gbé ìdájọ́ náà kalẹ̀. Abdulrahman ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa Hafsat Yétúndé Lawal ọ̀rẹ́bìnrin rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní iléèwé ẹ̀kọ́ṣẹ́ àwọn olùkọ́ nílùú Ìlọrin ó sì tún kun òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Abdulrahman fúnra rẹ̀ yóò mọ ibi tí ìpín rẹ̀ yóò máa já sí lónìí lẹ́yìn oṣù mẹ́fà tó ti ń wọ jàlámíà kan ṣoṣo láti wá jẹ́jọ́ o tó sì ti wà ní àhámọ́ òfin báyìí tá ò bá gbàgbé láti oṣù kejì ọdún 2025 tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà ti wáyé ó nígbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ tí Abdulrahman àti àwọn ọkùnrin mẹ́rin míì tí wọ́n mú fún ẹ̀sùn náà wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní jẹ́jọ́ o ẹ ó rántí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ó ní Abdulrahman tí wọ́n ń pè ní àáfàá náà òun ló ti jẹ́ o kí ilé ẹjọ́ tó fi àwọn tí wọ́n jọ ń jẹ́jọ́ ìpànìyàn náà sílẹ̀. Àyájọ́ olólùfẹ́ tó máa ń wáyé ní ọjọ́ 14 oṣù kejì ọdọọdún ó má kú dẹ̀dẹ̀ ó níròyìn ikú ọ̀dọ́mọbìnrin kan Hafsat Yétúndé Lawal ó mà ló má gba orí ayélujára kan. Ìròyìn náà sọ wípé ọmọbìnrin yìí ó lọ sí ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ nílùú Ìlọrin àti pé ibẹ̀ ló ti pàdé ikú òjijì tí kò sì lè wálé mọ́ o. Bàbá tó bí Hafsat ọ̀gbẹ́ni Adéfalù Lawal òun ló padà lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí lẹ́yìn ọjọ́ kan tí wọ́n ti ń wá títí tí wọn kò fi rí o. lẹ́yìn tó dé etí gbọ́ àwọn ọlọ́pàá òun ni wọ́n tọpasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Hafsat dé ọ̀dọ̀ ọkùnrin náà ìyẹn Abdulrahman Bello. Ọlọ́pàá tó sojú ìjọba tó sì jẹ́ ẹlẹ́rìí kejì nígbà tí ọ̀rọ̀ náà padà dé kóòtù ó mà ṣàlàyé pé ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 ó ní ọkùnrin kan tí wọ́n pè ní Adéfalù Lawal ó wá fi tó àwọn létí ní àgọ́ ọlọ́pàá ọjà ọba nílùú Ìlọrin wípé òun máa ń wá ọmọ òun ìyẹn Hafsat Lawal tó jáde tí kò sì padà wálé mọ́ o. ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn máa tọpasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Hafsat dé ọ̀dọ̀ Abdulrahman nítorí òun ló pè gbẹ̀yìn ní ọjọ́ náà. Ní ọjọ́ 14 oṣù kejì ìlọ́wọ́ mà tẹ ọkùnrin kan tí wọ́n pè ní Abdulrahman Bello lágbègbè ìsàlẹ̀ kòtò nílùú Ìlọrin. ó ní Abdulrahman ó mà mú àwọn ọlọ́pàá lọ sí ilé rẹ̀ ní ọjọ́ 15 oṣù kejì tá a wà nínú rẹ̀ yìí. ọlọ́pàá náà wá fi kọ́rọ̀ rẹ̀ pé ojú ọ̀nà ọ̀fà garage ń làwọn mà dé tí Abdulrahman tó fi jẹ́wọ́ fáwọn wípé òun mà ti pa Hafsat Yétúndé Lawal ó ní ṣùgbọ́n káwọn má sọ fún ẹnikẹ́ni o. ọlọ́pàá náà sọ wípé Abdulrahman ó mà fi owó ẹ̀yìn lọ àwọn ní ọjọ́ náà láti bo àṣírí rẹ̀. onílẹ̀yìn náà ń làwọn lọ sílé rẹ̀ níbi tí àwọn ti rí bàtà Yétúndé àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ méjì. nígbà tí a wọ yàrá láti rí àdá tó ní ẹ̀jẹ̀ lára, ọ̀bẹ rọ́bà tí ó ro ẹ̀jẹ̀ sí àti kí ọ̀dà níbi tí ọwọ́ méjèèjì tí wọ́n da ògógóró sí tó mọ̀ wá. ó sì jẹ́wọ́ pé òun pa á láti fi ṣe oògùn owó ni o. ọlọ́pàá ní Abdulrahman yìí kan náà ó mà ló mà mú àwọn lọ sí agbègbè oko olówó níbi tí ó ju ẹ̀yà ara tó kù sí. bó tilẹ̀ jẹ́ pé Abdulrahman ó fìgbà kan ṣàlàyé bákan náà ní kóòtù pé òun fún Yétúndé Lawal lọ́rùn lẹ́yìn ìbálòpọ̀ títí tó fi kú o nítorí kóun lè fi ẹ̀yà ara rẹ̀ ṣoògùn owó. ó mà padà yí òun padà láàyè kan ó lóun kọ́ lòun mà pa olóògbé náà. Abdulrahman Bello sọ pé ikọ́ sẹ́mísẹ́mí tí ń ṣe asthma ó mà ló mà pa Yétúndé o nígbà tóun kò sì lè dá òkú rẹ̀ gbé jáde nílé ń lòun mà fi kún wẹ́lẹ́wẹ́lẹ́ o. ẹni ọdún 22 ó ní wọ́n pe olóògbé Hafsat Lawal ìpele tó gbẹ̀yìn òun ló sì wà ní iléèwé ẹ̀kọ́ṣẹ́ àwọn olùkọ́ nílùú Ìlọrin. òde ìsọmọlórúkọ ọ̀rẹ́ rẹ̀ kan oníròyìn mà sọ wípé ó ti kúrò ní ọjọ́ tó di àwátì tó gba ilé Abdulrahman lọ tí kò sì padà sílé àwọn òbí rẹ̀ mọ́ kí wọ́n tó padà mọ̀ pé ó ti bá ikú òjijì pàdé. kí Ọlọ́run Ọba Elédùmarè kó má jẹ́ kémi àti yín ká fojú sunkún ọmọ o. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV.
bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa ká bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí akúṣẹ́ tàná akúmọ̀ràṣẹ́ tòní ọlọ́ọ̀bá rèé yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.